It's Maestro on the beat, baby. Ẹ káàárọ̀, ẹ káàsán níbikíbi tí ẹ bá ti ń gbọ́ wa. Ẹ dẹ̀ kú dédé àsìkò yìí, a kú bí ojú ọjọ́ ṣe rí. A tún ti dé padà sórí ètò yín, ètò wa ní ẹwà èdè Yorùbá láti ọwọ́ ọmọ yín, ọ̀rẹ́ yín, ọkọ yín, ẹ̀gbọ́n yín, àbúrò yín. Ajíbọ́lá Ìbílẹ́yẹ, olùdarí ilé ẹ̀kọ́ Rev Tutors Educational Services, níbi tí a ti ń ka ìwé kan tí a pè àkọlé rẹ̀ ní àrídùnnú ọmọ láti ọwọ́ Fọláṣadé Ọláníyì. Ní orí ètò yín, ètò wa ẹwà èdè Yorùbá. Lákọ̀ọ́kọ́ náà, a kọ́ fẹ́ fi ọpẹ́ fún ọba Àlàó Ràbí, èyí tó ti mú ètò yìí tẹ̀síwájú láti bí ọ̀sẹ̀ 12 sẹ́yìn báyìí. Ọ̀sẹ̀ yìí ló pé ọ̀sẹ̀ 13 tí a ti ń ka ìwé yìí. A dúpẹ́ lọ́wọ́ Àlàó Ràbí fún ọgbọ́n, ìmọ̀ àti òye yìí tí ó fi fún wa ní ilé ẹ̀kọ́ wa, àti fún ẹ̀mí tí ó yè koro èyí tí ó fi fún wa, tí ó jẹ́ kí ètò yìí lè máa tẹ̀síwájú ní ọ̀sọ̀ọ̀sẹ̀. Mo sì fẹ́ fi àkókò yìí mọ rírì àwọn olùgbọ́ wa, àwọn tí ó ń fi àtẹ̀ránṣẹ́ ránṣẹ́ sí wa, tí wọ́n ń fi àwọn ọ̀rọ̀ tí ń wúni lórí, tí wọ́n fi ń sún wa síwájú lórí ètò yìí. A dúpẹ́ lọ́wọ́ yín o, adúpẹ́ pẹ́ òkun. A tún fẹ́ fi àkókò yìí mọ rírì àwọn tí ò tí tẹ̀lé wa nínú lórí ìkànnì wa, ìkànnì YouTube, èyí tí a ti ń gbé ètò yìí sí afẹ́fẹ́. Ẹ jọ̀wọ́, ẹ má rojú, ẹ má ṣàhùn sí wa. Ìgbéga wa òun ni ó jẹ́ kó jẹ́ ayọ̀ yín. Ẹ jọ̀wọ́, ẹ bá wa ṣe kíni, ẹ bá wa tẹ̀lé ìkànnì yìí, ìkànnì YouTube, kí ẹ sì tẹ̀lé wa ní orí ayélujára ní ti Facebook. Ẹ bá wa fẹ́ràn rẹ̀, ẹ pín ránṣẹ́ kí ó lè tàn káàkiri ayé, kí a lè gbé ẹwà àṣà wa ní arugẹ. A tún ti dé padà náà nìyẹn sí orí ètò yín. Ní ọ̀sẹ̀ yìí, a ó máa ka orí 11 nínú ìwé tí a ń kà, tí a pè àkọlé rẹ̀ ní àrídùnnú ọmọ yìí láti ọwọ́ Fọláṣadé Ọláníyì. Ẹ máa bá wa ká lọ. Ẹ̀kọ́ 13. Ní ọ̀sán ọjọ́ ìsinmi kan báyìí, Ṣemílóore àti àbúrò rẹ̀ wà lọ́jà. Wọ́n ṣiṣẹ́ òòjọ́ wọn. Ṣemílóore ru ẹrù, àbúrò rẹ̀ sì ń tẹ̀lé lẹ́yìn. Ẹni tó ní ẹrù náà ń bọ̀ lẹ́yìn wọn. Nígbà tí ó ṣe, Ṣemílóore béèrè lọ́wọ́ ẹni tí ó ní ẹrù bóyá ọ̀nà tààrà ni kí òun gbé lọ. Ó ní, ìyá, ṣé ọ̀nà tààrà ni àbí a ó yà? Ṣemílóore kò rí ẹni fún lésì. Ó yíjú padà, kò sì rí ẹni tí ó ní ẹrù mọ́. Ẹ̀rù bà á. Ó sọ ẹrù náà kalẹ̀. Ó ní kí Ọlọ́ládé máa ṣọ́ ẹrù náà. Gbogbo akitiyan Ṣemílóore láti wá ẹni tí ó lẹ́rù láwárí pàbó ló já sí. Orí èyí sì ni alẹ́lẹ́ bá wọn. Ó gbé ẹrù náà lọ ilé àlàpà tí òun pẹ̀lú àbúrò rẹ̀ ń sùn. Ó tú ẹrù náà, ohun tó bá níbẹ̀ ó bà á lẹ́rù, owó iyebíye, wúrà, fàdákà àti aṣọ pẹ̀lú bàtà ló bá níbẹ̀. Ó kọjú sí àbúrò rẹ̀, ó ní, Ọlọ́ládé, kí ni o rò wípé ó yẹ kí a ṣe sí ẹrù yìí? Àbí bí ni ọ̀nà làwọn dákọ̀ ọ̀nà làwọn sí ni? Ṣé báyìí ni àwọn ọmọ yìí yóò ṣe lànà ṣe lu? Ẹ máa bá wa ká lọ. Ìyókùn òyìnbó èmi náà ni ẹyẹ méjì jàṣà, èmi ọmọ orin kékeré rí mọ̀ sí olórí Báyọ̀. Ọmọ orin ni mẹ̀ ṣe lẹ́kìtì, ayarin ni mẹ̀ ṣe lẹ́kìtì. Mo dún kí ni wá ń pín létí ni o, ṣàmọ̀ oríṣẹ́ kì mẹ̀ ṣe mẹ́ta ìlú mẹ́ta lẹ̀kẹ̀ kóràbì kẹrù ìwò pé ọkọ̀ ẹ̀pẹ̀ ní kóràbì. Irúfẹ́ ayẹkáyẹ tí bá fẹ́ ṣe, ìfẹ́ ṣèfinijoyè ni, ìfẹ́ ṣe òkú àgbà ni, ìfẹ́ ṣe ìṣílé ni, ìfẹ́ ṣe ọmọjáde ni, ìfẹ́ mọ́mọ́ fọ́kọ ni, ìfẹ́ ṣe ìgbéyàwó ni, ìwọ èyí ìyàwó, ìwọ èyí ọkọ, ikọ̀ sí a. Irúfẹ́ ẹgbàrún kí bá fẹ́ ṣe kékeré là á ṣe nílé iṣẹ́ rí a. Àtàkọ́mọlẹ̀ sí ìlú Ẹgbẹ́dá ní àdúgbò rẹ̀ ló pé ní ojúlé 11. Yóò pè á sí ẹ̀rọ alágbèékáríà 0810 107 8778. Iṣẹ́ mo dúpẹ́ o.
ẹ̀gbọ́n mi, Ọlọ́run ọba ló rán ọmọbìnrin náà sí wa, gbogbo rẹ̀ ti di tiwa nìyẹn o. Àbúrò mi, má jẹ́ kí a ṣe bẹ́ẹ̀. Àpò ìwé tí ó wà nínú rẹ̀ yìí, mo rí ìwé ìdánimọ̀ kan nínú rẹ̀ tí wọ́n sì kọ orúkọ ibùgbé àti àwòrán ẹni tí ó ní ẹrù síbẹ̀. Èmi wò ó wípé ó yẹ ká tọ̀ ọ́ lọ kí a dá ẹrù padà fún ẹlẹ́rù. Kò burú, èyí tí ẹ bá ti sọ. Ṣemílóore súnmọ́ àbúrò rẹ̀, ó gbé owó náà, ó gbé ọwọ́ lé e léjìká. Ọlọ́ládé náà rẹ́rìn-ín músẹ́. Ní kùtùkùtù ọjọ́ kejì, Ṣemílóore àti àbúrò rẹ̀ gbéra láti wá ẹni tó ní ẹrù lọ. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wàhálà, wọ́n rí ilé ibi tí wọ́n ń lọ. Ṣemílóore kí ajé kú ìkàlẹ̀ nígbà tí ó wo inú ilé náà. Ilé náà dàbí ààfin ọba. Ilé náà funfun ni. Ọgbà ilé náà tóbi àfi bí gbọ̀ngàn. Ìyá tó ní ẹrù yọjú sí wọn. Inú rẹ̀ dùn nígbà tí ó rí wọn. Ó ní, ẹ ṣeun ẹ̀yin ọmọ mi, mo ti fi ọ̀rọ̀ ẹrù náà tó àwọn agbófinró létí. Wọ́n ní wọn kò rí, èmi sì ti kúrò lórí rẹ̀. Ó mà ṣe o, irú olóòótọ́ ènìyàn bíi tiyín yìí mà ṣọ̀wọ́n. Bàbá àtìyá yín ń kọ́? Bàbá àtìyá wa ti kú, àwa kò sì gbọ́njú mọ ẹbí wọn kankan. Kódà ìlú Èkó láti dé ibí. Ṣemílóore dáhùn. Ọ̀rọ̀ náà kan ìyá yìí gbọ̀ngbọ̀n. Lẹ́sẹ̀kẹsẹ̀ ó pèsè oúnjẹ fún wọn. Ó pàṣẹ pé kí bàbá aṣọ́gbà gbé ẹrù wọn wọlé, kí ẹni tí ó ń dáná oúnjẹ sì fún àwọn ọmọ náà lóúnjẹ. Ìyá yìí fi dá àwọn ọmọ náà lójú wípé òun yóò máa tọ́ wọn gẹ́gẹ́ bí ọmọ tí òun fúnra rẹ̀ bí, torí Ọlọ́run kò yọ̀ǹda ọmọ fún ìyá yìí pẹ̀lú gbogbo ọlà tó ní. Ilé ọkọ 9 ni ìyá yìí náà ti kúrò kí ó tó di wípé ó ń dágbé. Inú Ṣemílóore dùn. Wọ́n bọ́ sínú ọlá ńlá, inú owó, ọkàn wọn sì balẹ̀. Kódà òun pẹ̀lú àbúrò rẹ̀ ti ń padà sí ilé ìwé. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ Ṣemílóore jáde ilé ìwé 10. Dàpọ̀ àti Dayọ̀ náà ó ń yọ̀tọ̀mì nílùú Èkó. Ọmọ tá a ní kí ó lọ kàwé, tó jẹ́ pé ẹgbẹ́kẹ́gbẹ́ ló ń kó, tó jẹ́ wípé igbó ló lọ ń mu. Wọn ò rántí wípé bí ìpìlẹ̀ bá bàjẹ́, kí ni olódodo yóò ṣe. Níbi ni a ó fi àdàgbà ètò yìí rọ̀ sí ní ọ̀sẹ̀ yìí. Bó bá tún di ní ọ̀sẹ̀ tó ń bọ̀, a ó máa tẹ̀síwájú. Kí ló ṣẹlẹ̀ sí ìyá tí Ṣemílóore àti àbúrò rẹ̀ tí wọ́n dé sí lọ́dọ̀? Kí ló ṣẹlẹ̀ sí Dàpọ̀ àti Dayọ̀ nílùú Èkó? Bó bá di ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ní orí 14, a ó máa mọ̀ yìí. Láyọ̀ o. Mo máa